Alalaye platform tó gbé tuntun dé o. Ọ̀rọ̀ balẹ̀ dohun à ń sọ̀rọ̀ àná dohun à ń fọ̀rọ̀ èmi pété ọlá ó tún yá lójúde Alalaye o ẹ wá kọ́gbọ́n. Ẹ jẹ́ kí n máa dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń wo ìkànnì Alalaye Network tí wọ́n dẹ̀ ń bá wa subscribe tí wọ́n tún bá wa share, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń like ẹ̀ a kí gbogbo yín. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ìkànnì la gbé kalẹ̀ láti máa ṣàlàyé àwọn nǹkan nípa ìgbé ayé ọmọ ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ìtàn tó wà nílẹ̀ Yorùbá ló jẹ́ pé àwọn míì òyìnbó ló fi ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ míì lélẹ̀, èyí tó jẹ́ pé lásìkò yìí ó yẹ káwa gan ká máa wádìí ara wa fúnra wa ká sì lè mọ kọ ìtàn wa fúnra wa. Ṣóun ló gbé wa dé ìlú kan tí wọ́n ń pè lọ́gbọ̀ọ̀rọ̀, níbẹ̀ láti gbọ́ ìtàn bí ààfin ṣe ń jẹ́ ààfin àti bí Onísànbò ti ìlú Ògbòrò bí orúkọ ẹ̀ ṣe kúrò lọ́lọ́gbọ̀ọ̀rọ̀ tó di Onísànbò tí Ọlọ́yọ̀ọ́ tó di Aláàfin. Lẹ́yìn ààfin Onísànbò ti Ògbòrò, òkè kan bẹ́ẹ̀ tó tún ní ṣe pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́. Òkè ọ̀hún ni wọ́n ń pè ní Òkè Sáfo. Orí Òkè Sáfo òun gan ni Ṣọ̀ún Ògúnlọlá ló lọ ká Ẹlẹ́mọ̀ṣọ́ mọ́. Ibẹ̀ gan lẹ́lẹ́mọ̀ṣọ́ mọ́ ń wà láyé ìgbà náà tó ti ń ṣe oríṣiríṣi ọṣẹ́. Nígbà tí ó sì dórí òkè ọ̀hún, gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ tí gbogbo wa sì mọ̀, èyí tí ó sọ Ògbómọ̀ṣọ́ di Ògbómọ̀ṣọ́ lónìí, Ṣọ̀ún Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́, òun ló bí ìtàn tí Ògbómọ̀ṣọ́ fi ń jẹ́ Ògbómọ̀ṣọ́. Ẹ̀yìn ààfin kábíyèsí His Royal Majesty ọba ẹnjìníà Kazeem Àdìó Adégbòyè tí ń ṣe Onísànbò ti ìlú Ògbòrò, ẹ̀yìn ààfin bàbá òun gan ni òkè wà o. Òkè ọ̀hún sì ni èmi àti àwọn akíkanjú ìlú Ògbòrò léwe tí wọ́n jẹ́ ọmọdé àti àgbà ni wọ́n ní ẹjá gòkè ọ̀hún lọ káti ẹ̀ lọ wo bí Ṣọ̀ún Ògúnlọlá bí ó ṣe rìn tó fi dórí òkè ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti gùn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà. Àkọ́kọ́ tèmi ó gun orí òkè ọ̀hún rèé láti lọ mójú mi débẹ̀. Ibẹ̀ sì ni ìlú Ògbòrò ti bẹ̀rẹ̀ nígbà tí wọ́n dífá fún wọn tí wọ́n ní kí wọ́n lọ sí orí òkè tó yẹ pé tí wọ́n bá ti dúró sí wọ́n ó lè ka òkè mẹ́rìndínlógún. Òkè mẹ́rìndínlógún ibi wọn wá ti ká ọ̀hún, ibẹ̀ ni kí wọ́n máa gbé o. Ibẹ̀ ni wọ́n ní wọ́n ti bí ọmọ tí wọ́n sì bí ọmọ yè nígbà náà lọ́hùn tí wọ́n fi wá sí ìlú ọ̀hún tí ohun gbogbo tó sì rí bẹ́ẹ̀. Orí òkè ọ̀hún ààfin tí wọ́n ń lò ń gbà náà ó sì wà ń bẹ̀ nítorí àmójúdébẹ̀ a sì rí àrí odò tí wọ́n mú lórí òkè ọ̀hún, bó tiẹ̀ jẹ́ pé lásìkò yìí báyìí odò ọ̀hún ó ti gbẹ. Gbogbo oyún láàmú mú wá fún yín nígbà tó bá di àkókò míì, àmọ́ láìpẹ́ ni ó jẹ́. Ibi tá a dé báyìí tẹ̀rí tí gbogbo wa ti dúró yìí, ibẹ̀ gangan nílé bàbá tí ó mú wa gorí òkè ọ̀hún o. Bàbá Múrítàlá olóyè akéwì ọdẹ gbogbo ìlú Ògbòrò pátápátá, àwọn náà ti ń dúró dè wá láti àárọ̀, wọ́n ń retí wa nítorí yẹ ká ti gbéra láti bí aago 5:30 àmọ́ ilẹ̀ ò tí ì mọ́ la ṣe dúró di bí aago 6 sáago 6 kọjá. Àwọn lẹ́rìí tí wọ́n ń dúró kì í ṣorí òkè ọ̀hún gan ni mo fẹ́ mú wálé ní, àmọ́ nǹkan kan tí ó jẹ́ pé ó ti jẹyọ nínú ìtàn Ògbòrò tó so ìlú Ògbòrò àti Ọ̀yọ́ papọ̀, èyí tí Aláàfin fi ń jẹ́ Aláàfin. Ìyá tí ó fà á gangan tá a mọ̀ sí Yáyùn tí ń ṣe tòròsí, a fẹ́ lọ sójú orórì ẹ̀, a fẹ́ lọ mú ìtàn tó jẹ́ pé ó fìdí ojú orórì ọ̀hún múlẹ̀ àti tí ojú orórì ọ̀hún ìdàgbàsókè ráńpẹ́ tó débá tó ní í ṣe pẹ̀lú Aláàfin àná tó wàjà ọba Lámídì Adéyẹmí tí ó ní í ṣe pẹ̀lú kábíyèsí náà nígbà náà. Ẹ já wo díẹ̀ nínú àwọn nǹkan tá a là kọjá lórí òkè ọ̀hún pẹ̀lú èmi àti àwọn tí mo pè ní akíkanjú tí ó lọ sórí Òkè Sáfo bí Ṣọ̀ún Ògúnlọlá bó ṣe rìn níjọ́ kìíní àná tó lọ gbórí Ẹlẹ́mọ̀ṣọ́. Ó tiẹ̀ ṣe pé àwọn ò lọ gbórí Ẹlẹ́mọ̀ṣọ́ o, àwa rèé o. Bí gbogbo wa bá a ṣe ń lórí òkè ọ̀hún, ẹnu ọ̀nà bíi tá a gbà kọjá òun náà rèé nígbà tá a kúrò lójú títì tá à ń wọnú igbó ọ̀hún lọ, bí ìgbà tí èèyàn bá ń lọ inú igbó Olódùmarè ni, tí a sì mú òkè ọ̀hún tí a mú gùn. Ẹ má jẹ́ àbòpọ̀ lọlé olóró, ẹ jẹ́ á padà sí orí ọ̀rọ̀ tí ojú orórì Ìyáyùn. Ní ojú orórì yìí gan ó ní mo ti béèrè ìbéèrè kan àbí ìkejì tí ó sì jẹ́ pé bàbá Múrítàlá wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe pàtàkì nípa ojú orórì náà wọ́n fi yé mi, àti bí ojú orórì ọ̀hún bí ó ṣe pàtàkì sí ìlú Ọ̀yọ́ àti ìlú Ògbòrò, àti tó gbé Aláàfin àná tó wàjà ọba Lámídì Adéyẹmí tí ó gbé wọn wá sí ìlú Ògbòrò láti wá ṣe ẹ̀yẹ ní ojú orórì ọ̀hún, níbi tí wọ́n sì ìyókù ara láti ọwọ́ òdodo sọ́wọ́ ìsàlẹ̀
tí ń ṣe ibi tójú ara obìnrin wà tí wọ́n wá sí. máa darapọ̀ mọ́ Alalaye Network bá ti máa ṣe láwẹ́láwẹ́ fún yín. ó tún yá. ojú olórí wo rèé. ojú orí ìyá yìí. báwo ni ìyá yìí ṣe jẹ́. ìyá yìí ló bí Onísànbò àti Aláàfin. ìyá yìí ló bí Onísànbò àti Aláàfin. kí lẹ wí. Aláàfin làbúrò. Onísànbò lẹ̀gbọ́n Aláàfin làbúrò èyí tó túmọ̀ sí pé Onísànbò ju Aláàfin lọ. Onísànbò ní fi àyà kanlẹ̀ fún Aláàfin. Onísànbò gbọ́dọ̀ fàyà kanlẹ̀ fún Aláàfin. ó ṣe èèwọ̀ wọ́n ní ìdajì ara ìyá yìí ló wà níbí. ìdajì ń bẹ ní òde Ọ̀yọ́. ìdajì èwo ló wà níbí. ìdajì láti dodo wálẹ̀ ni. láti dodo wálẹ̀ òun lo Onísànbò fi ń jẹ́ Onísànbò ẹni tó sin òbò. nígbà tí Aláàfin tí ó lọ yìí Adéyẹmí ìgbà tí wọ́n ní kó wá ojú orí ìyá rẹ̀ ìyá tó bí tó jẹ́ ti ìyá yún wọ́n wá títí láàfin Ọ̀yọ́ wọn mọ ibi tó wà mọ́ ṣùgbọ́n nípasẹ̀ pé Ògbòrò jẹ́ ẹ̀gbọ́n àwọn sì mọ ibi tí wọ́n wà wọ́n ló wá síbí báyìí pé ojú orí ìyá àwọn tí ó ṣe bó ṣe ṣe tó ń bolo wà ni wọ́n fi mú wá síbí báyìí nínú tẹ̀tà gbọ́ ọba Ògbòrò àti Adéyẹmí tó lọ ni wọ́n jọ wá mọ kìíní síbí báyìí. ń tẹ̀ ń sọ báyìí ni pé kábíyèsí tó wàjà lọ́yọ̀ọ́ Aláàfin Lámídì Adéyẹmí àti Onísànbò èwo bẹ̀. ọba Sàlámì Àdìsá Adétẹ́rù kẹta. ọba Sàlámì Àdìsá Adétẹ́rù kẹta Adédòkun lòun àti Lámídì Aláàfin jọ wá bí ni wọ́n mọ kínní àwọn ló mọ gbogbo bí táwọn èèyàn gbọ́ wọlé láti dáàbò bojú olórí ìyá wọn. olórí wọn torí báyìí ló kínní ló ní bẹ́ńbẹ̀ tẹ́lẹ̀ eléyìí wọn ní bẹ́ńbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi sàmì ṣùgbọ́n àwọn wò pé ń gbòòrò bẹ́ẹ̀ ni ọ̀yà ẹja modernize ni wọ́n tó fi ṣe báyìí nígbà yìí. so ojú olórí ìyá Aláàfin Ọ̀yọ́ rèé òun náà lójú olórí Onísànbò ẹ̀gbọ́n l'Onísànbò àbúrò l'Aláàfin ojú olórí kan tí wọ́n sì lè rí gbámúre tó jẹ́ tìyá wọn. orúkọ ìyá yẹn gẹ́gẹ́ ń Tòròsí ṣùgbọ́n nítorí iyùn tó ń tà ni wọ́n fi ń pè ní ìyá Oníyùn. lẹ́yìn ojú olórí Ọ̀yọ́ ò rí tiwọn mọ́. bá a ṣe gbọ́. òun ló jẹ́ kí Aláàfin Lámídì kúkú wá bí wípé ìyókù ara ìyá wà ń bí. ní bá a ṣe gbọ́. torọ́ Ọ̀yọ́ pé bíi méje àdèmọ̀yọ́ tán sí síngbà yẹn. ṣùgbọ́n tí Ògbòrò wọn pamọ́ wọn bẹ láwa yìí. ìkòkò yìí kí lójúṣe ẹ̀ ìkòkò yìí. ìkòkò agbó tí wọ́n mọ̀ bù fún àmọ̀ kéékèèké ni wọ́n bá gbóná ẹni tí wọ́n sì fi. sómi wà nú ẹ̀ báyìí. omi mọ̀ bẹ́ẹ̀ nú rẹ̀. ṣáà lè débẹ̀. a lè débẹ̀. àfọ àwa. mi ò lè wọ bẹ. ṣé mo lè wọ bẹ̀. àfọ ẹ̀ wọ́n jí o. 1985. ṣe ìgbà tán mọ́ lélẹ̀ ìgbà tí wọ́n mọ́ báyìí mò ń bọ̀ 4 5 kò nídìí wọn. ọ̀gbẹ́ni ẹni kan fẹ́ gbé ọjọ́ tí òun àárín lòun náà ọ̀sán ọ̀rọ̀ ìdílé ni ọjọ́ àwọn jíta wọ́n á ní àárín lọ́jọba ọdẹ tí ìbà bínú wáyé ìbà ooo ìbà dìó ìbà ooo ìbà ìdè ìbà ooo abínúwáyé ọmọ ọba ó ń là túre dálé mọ́kótó ọkọ roro ikú sì ká ọmọ òkè mẹ́fẹ̀ẹ́ fọgbọ́rọ́ ọmọ òkúta gidi gbòǹgbò gidi abínúwáyé ìbà tí ń jẹ láàrin òkúta abínúwáyé ọmọ ajolú tí wọn tó jọba abínúwáyé ọmọ akirin fírẹ̀ bí àgbàgbò dálé mọ́kótó ọkọ roro ikú sì ká ọmọ òkè mẹ́fẹ̀ẹ́ fọgbọ́rọ́ àdìó ní onílẹ̀ lẹ́gbẹ̀rin ilé
àdìọ́ ní onílẹ̀ ọmọ àgbàrá wọ̀ dálé mọ̀ kó tó ọkọ̀ roro àdìọ́ ní ìwọ lọmọ ṣẹ̀bù ọ̀sí ọmọ ìyáyùn abínúwáyé ọmọ agẹjú ọ̀rọ̀ta ọmọ ṣẹ̀bù ọ̀sí ọmọ ìyáyùn ọmọ ọ̀rọ̀ méjì ní ṣẹ̀bù táǹkì oníṣẹ̀bù lọ́yọ̀ọ́ abínúwáyé ìbànújẹ́ wọn. ọba ń lò ó ṣe dí bèbèrè ńlẹ́bẹ̀ ńlẹ́bẹ̀ ń sunkún ebè o ọba ń lù ń sunkún díẹ̀ sunsun ọmọ àjọlò tó jọba ọmọ ọ̀rọ̀ méjì Ìsànbò ọmọ èròyà sáré owó àwọ̀ ọkọ̀ ayaba ọmọ ewúrẹ́ tó lóun mọ Onísànbò ó pe wọn ní òpó Onísànbò ká gbọ́ ó lo Onísànbò mẹ́ wọn ní wọn ò mọ Onísànbò ó pè ọmọ àgùntàn gàgàrà ó lóun mọ Onísànbò ó pe wọn ní òpó Onísànbò ká gbọ́ ó lo Onísànbò mẹ́ ọmọ àkùkọ gàgàrà tó lóun mọ Onísànbò ó pe wọn lo nípo Onísànbò ká gbọ́ ó lo Onísànbò kékeré nké ọmọ olóńgìní ó lóun mọ Onísànbò ó pe wọn ní òpó Onísànbò ká gbọ́ ó lo Onísànbò yan ọmọ ẹlẹ́wù gbó ọ̀gbọ̀rọ̀ sùkú tí ọkọ̀ olúgbà ń sásá ọ̀gbọ̀rọ̀ ọmọ olókè mẹ́rìndínlógún àjọbọ Onísànbò lẹ̀gbọ́n Aláàfin làbúrò ọ̀gbọ̀rọ̀ wá gbèmí ajíbọ̀rọ̀ wá gbèmí bó ṣe gbológún ẹrú tó gbọlọ́gbọ̀n ọ̀fà kó gbèmí fowó kó gbèmí fọmọ kó gbèmí fáìkú baálé ọ̀rọ̀. ọ̀rọ̀ balẹ̀ dohun à ń sọ̀rọ̀ àná dohun à ń fọ̀rọ̀ èmi pé tí ọlá. ó lẹ ti gbọ́ yìí o nípa ojú orórì ìyáyùn tí ń ṣe tòrò sí ibẹ̀ gangan ó ní ó jẹ́ pé ó ṣe pàtàkì sí ìlú Ọ̀yọ́ ó ṣe pàtàkì sí oyè ọba tá a mọ̀ sí Aláàfin ti ìlú Ọ̀yọ́ nítorí láìsí ìyáyùn tí ń ṣe tòrò sí Ọlọ́yọ̀ ò ní láéláé di Aláàfin ìdí rèé ó ṣe ti rí ibi tí ọba tó wàjà ọba Lámídì Adéyẹmí tó fi tọ ojú orórì ọ̀hún lọ ibo gan nínú àwọn Ọ̀yọ́ tó kù tí Ọ̀yọ́ gbà kọjá ni ààfin ara wà tí Aláàfin fi ń jẹ́ Aláàfin ó dájú kò sí níbi tí Ọ̀yọ́ wà lónìí àwọn iṣẹ́ ìwádìí tó bá tẹ̀ wájú ó ṣeé ṣe pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n máa ń fi oríṣiríṣi ìmọ̀ ẹ̀rọ wá nǹkan nínú ilẹ̀ ó ṣeé ṣe kárí ibi tí ààfin ara wà tí Aláàfin gan fi ń jẹ́ Aláàfin ètò túmọ̀ sí pé ń bi Aláàfin wà lónìí gan kọ́ ni wọ́n sin ààfin ara sí káwọn àgbààgbà tó jẹ́ pé wọ́n fẹ́ràn ìdáàbòbò àṣà àti ìṣe kí wọ́n dìde láti wá ojú orórì ọ̀hún nítorí òun ló ń jẹ́ káláàfin mọ̀ jáláàfin mo sì rò pé kábíyèsí wa Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Ọ̀wọ́adé ó yẹ kí wọ́n ṣíwájú nu eléyìí nítorí pé àwọn ọba wa àwọn gan ni ó yẹ kí wọ́n jẹ́ àkọ́kọ́ nínú ìdáàbòbò àṣà àti ìṣe orúkọ tí wọ́n sì ń jẹ́ là ń sọ̀rọ̀ ẹ̀ yìí Aláàfin tó wàjà tí í ṣe ọba Lámídì Adéyẹmí wọ́n gbìyànjú wọn ò rí báwọn náà bá tẹ̀ wájú láti wá ibi tó wà ó ṣeé ṣe káwọn rí. Akíjídé Akíṣọlá òun lorúkọ mi títí dìgbà míì táàtúmọ̀ mú nǹkan míì wá fún wa lórí ìkànnì Alalaye Network ire o. Alalaye dọ́yìn lásopọ̀ mọ́ ìgbésí ayé ọmọ ènìyàn lórílẹ̀.